ẹ káàsán ṣé kí ni ẹ káàsán ni àbí ẹ kú rọ̀lẹ́ ẹ kú dédé wòyí ẹ̀yin ìyá mi àti ẹ̀yin bàbá mi lórí Ìrèkèrindò bàbá Èkìtì ọmọ kan nínú àwọn ògo Yorùbá ó gbórin kan síta nígbà kan ó ní ẹ yé máa tàn wá ẹ yé máa tàn wá ṣé tá máa ń tàn wá táwọn ò bá tanra wa ńkọ́. Lákọ̀ọ́kọ́ mo kí yín lórúkọ bàbá mi Professor Banji Akíntóyè di Alana and di Àrólé Awólọ́wọ̀ bàbá dáadáa tó ṣe é fi yangàn láwùjọ bàbá mi Professor Stephen Banji Adébánjí Akíntóyè Kẹ́mi Ọláògùn mo kí yín lórúkọ bàbá yẹn mo kí gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá lórúkọ bàbá Professor Banji Akíntóyè mo kí gbogbo ẹ̀yin lọ́balọ́ba gbogbo orí adé pátá àtọ èjìgbà ìlẹ̀kẹ̀ lórúkọ bàbá Professor Banji Akíntóyè mo tún kí yín lórúkọ bàbá mi ọ̀gá mi the Jagunmólú of Yorùbá land Kàkàkí Olódùmarè májàsọ́láwà tí ò pé méjì ní ilẹ̀ Yorùbá ọmọ tán sọ tán ò sọ tán ọba ọmọ tó dúró nídúró pé ìran òun ò gbọdọ̀ parun olóyè Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà bẹ́ẹ̀ ni mo kí yín lórúkọ olóyè Chief Sunday ọmọ Adéyẹmọ pé ẹ kú bójú ọjọ́ ti rí àfi ká máa bẹ Ọlọ́run ìjọba yọ subsidy lórí epo bí Ọlọ́run ọba mi náà ti wá yọ subsidy òjò ní kò yé wa òjò rọ̀ ṣùgbọ́n Ọlọ́run fi subsidy oòrùn lẹ̀ oòrùn yẹ bíi pé kó máa mú ẹ̀jẹ̀ ni mo kí yín lórúkọ gbogbo abiyamọ ilẹ̀ Yorùbá pátápátá ẹ̀yin ìyá rere ẹ̀yin ìyá tó ṣe é fi yangàn ẹ̀yin ìyá tó gbẹ́ ẹkún ọmọ yín tẹ́ẹ̀ta tí wèrè mo kí yín mo dẹ̀ kí ẹ̀yin bàbá káàkiri gbogbo àgbáyé tẹ́ jójú lówó ọmọ Yorùbá bàbá mi kan pè mí láti Canada pé bàbá Èkìtì ohun tó bá gbà la máa fún òun ò ní jáwọ́ àfìgbà tí Yorùbá bá bọ́kò nínú ìgbègùn tá a wà yìí Ọlọ́run yóò lọ́ra ẹ̀mí yín àtẹ̀yin gbogbo ẹ̀yin bàbá tẹ́ ní lọ́kàn bẹ́ẹ̀ pé ẹ̀ní jẹ́ kọ̀rọ̀ Yorùbá ó sú yín Ọlọ́run yóò lọ́ra ẹ̀mí yín o ẹ gùn lẹ́mìí tẹ́ bá dẹ̀ gùn lẹ́mìí ẹ̀ ní gùn nínú ẹ̀mí nínú àìsàn ẹ̀ ní fàìsàn ló gbà ọmọ yín ò ní kú lójú yín ẹ̀ ní sìnkú aya bẹ́ẹ̀ ni àwọn ẹ̀yin gan ẹ̀ ní dídàkudà bẹ́ẹ̀ ti ní lọ́kàn pé ẹ̀ ní jáwọ́ lórí ọ̀rọ̀ Yorùbá àfìgbà tí Yorùbá bá débi tá à ń lọ Ọlọ́run bá mi tó gbé kalẹ̀ fún ara rẹ̀ torí iṣẹ́ yìí iṣẹ́ Ọlọ́run ni ẹ̀yin náà ti dìránṣẹ́ Ọlọ́run ẹni tó bá ti ṣiṣẹ́ fún Ọlọ́run everybody that stand up to save life ìránṣẹ́ Ọlọ́run ni ẹ̀yin bàbá mi ojú òní tì yín bẹ́ẹ̀ náà lẹ́yìn ìyá àwọn ìyá mi máa pè mí pé bàbá Èkìtì pẹ̀lẹ́ ṣé o safe níbi tó wà ẹ ṣáà jà máa yí mọ́ pẹ̀lú ìfẹ́ olùgbàlà kì yóò sí nǹkan kan gbogbo wa la mọ̀ pé ìran Yorùbá wà nínú ìgbèkùn gbogbo wa la mọ̀ pé ìran Yorùbá ò rí ògo rẹ̀ lò gbogbo wa la mọ̀ pé kì í ṣe nǹkan tí adániwáyé dámọ̀ ìran Yorùbá ló ń ṣẹlẹ̀ sí wa lọ́wọ́lọ́wọ́ gbogbo wa la mọ̀ pé adániwáyé dá ìran Yorùbá pé ní gbogbo ẹ̀yà káàkiri gbogbo àgbáyé ní tọgbọ́n ni ní tìmọ̀ ni ní tòye ni gbogbo wa láti mọ̀ Ọlọ́run tún fi ilẹ̀ tó dára ó fi jí ìkí wa gbogbo wa la mọ̀ yẹn pé kò yẹ kí ìran ọmọ Yorùbá kan máa jìyà we all know gbogbo wa la mọ̀ pé tí àwọn ọ̀tá bá fẹ́ bí Yorùbá ṣubú ìran Yorùbá náà máa ń lò gbogbo wa la mọ̀ ṣùgbọ́n nígbà tọ́lọ́run ti wá dìde sí ọ̀rọ̀ àwa Yorùbá tí bàbá yóò gbà adániwáyé ò gbà kí ọ̀tá kó tún bí àwọn tó ń gbé dìde ní irú àkókò yìí ṣubú ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ló dìde
tí wọ́n pe bàbá Akíntóyè lólè, wọ́n pe olóyè Ìgbòho lórúkọ. Gbogbo ọ̀nà táwọn ọ̀tá tó ń lò wọ́n dẹ̀ ń wá ní pé kí àwọn bàbá méjèèjì yẹ kí wọ́n sọ pé ó sú wọn ká padà. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ńgbà táwọn òwò ẹ̀yìn torí pé ẹni tó rán wọn níṣẹ́ wọ́n dúró tì í. Gbogbo wa la mọ̀ pé inú ìgbèkùn ni Yorùbá wà. Gbogbo wa la mọ̀ pé àjòjì orúkọ tí ò bá àkọsẹ̀jáyé ilẹ̀ Yorùbá mu lágbèrú tó ń dìyà jẹ wá. Gbogbo wa la mọ̀ pé a ti fi Orísun wálẹ̀. Orísun tó san ìwòsàn ọ̀fẹ́, tó san ìgbáyé gbádùn. Orísun tó san ẹ̀kọ́ ọ̀fẹ́. Orísun tó yá Nàìjíríà lówó nígbà kan. Orísun tó yá Great Britain lówó nígbà kan. Orísun tó fi pè wá ní the giant of Africa, the number one in Africa. Orísun tó sọ ìran Yorùbá the first television station in Africa. Orísun tó jẹ́ káwa èyí ó ní television, radio station before France and other European countries. Gbogbo wa la mọ̀ pé àti Orísun ọ̀nlẹ̀. Olójẹ́ kí n mórí ẹ wọlé pé ẹyẹ máa tàn wá, ẹyẹ máa tàn wá. Ṣé kí n wá sọ wípé wọn ò tàn wá mọ́, àwa là ń tanra wa? Torí àwọn tó ń tàn wá, a mọ̀ pé wọ́n ń tàn wá. Téèyàn bá ń tàn èèyàn, ẹni tó ń tàn yín tẹ́ ẹ bá padà lẹ́yìn ẹ̀, a jẹ́ wípé ẹni yẹ kọ́ ló ń tàn yín, ẹ̀yin fúnra ara yín lókù tó ń tanra yín. Ni mo fi sọ wípé wọn ò tàn wá mọ́, àwa lókù tá à ń tanra wa. Lákọ̀ọ́kọ́ náà, àwọn tó pariwo Yorùbá lóko èmi ló kàn. Nàìjíríà wọ Nàìjíríà. Àwọn dà lẹ́ni, the majority of them have abandoned you. Wọ́n ti ní plan B ní títí wọn. Wọ́n wá ń fi ayé yín ṣe èyí jẹ èyí ò jẹ. Pé tí eléyìí ò bá jẹ, tí wọ́n Nàìjíríà táwọn gbé kọ̀lé tí ò bá jẹ, they have other way to go. Nígbà tí mo rí Ṣokotí alágbẹ̀dẹ ọ̀run, iye oúnjẹ alágbẹ̀dẹ ọ̀run, torí alágbẹ̀dẹ ọ̀run ìrọ̀rọ̀ kúrọ̀, alágbẹ̀dẹ ayé gbogbo yín lẹ mọ̀. Ṣokotí alágbẹ̀dẹ ayé tó lóun ti di car wash l'Amẹ́ríkà. Òun fọ mọ́tò ni o, èmi mọ̀ pé ó fi ń crack jókì ni. Irú àwọn tó sọ fún yín pé Bọ́lá Ahmed lè ṣe nìyẹn. Nigeria will be great again. Tó sọ wípé Bọ́lá Ahmed kájú ẹ̀. Ìgbà tí ìlú dàrú, they have plan B. Ó ti já South America. Àbí bẹ́ẹ̀ kọ́? Ẹ̀yin tẹ́lẹ̀ ń tẹ̀lé wọn lẹ́yìn. Kò sọ no other option. Jùkẹ́ máa forí rọ. Àjọ ń forí rọ ńlé ni. Àjọ ń forí ẹ̀rí pé yìí sí lójú títì. Ibi tẹ́ pótọ́ sí ni mo dára dúró sí. Àjọ ń forí rọ ni. Ṣùgbọ́n ẹni tó ń sọ fún yín gbà yẹn lọ́n pé nígbà tó declare Tinubu pé as a winner, Ṣokotí alágbẹ̀dẹ ayé máa fi jó sí. Ó máa ń jó. Ó máa ń jó. Ìgbà tó rí pé Nàìjíríà ò wọ̀ mọ́, ó ti wà l'Amẹ́ríkà o. Èmi àtẹ̀yìn tá à ń tanra wa, a sì wà nílé. Bá a bá wí fọmọ ẹni agbọ́, orí ọ̀kẹ́rẹ́ kokoko láwò. Ẹja kúrò lọ́dọ̀ ti Ṣokotí. What about all the pastors? Àná ló ti yẹ kí n wá. Kìíní tó ní tóun ò bá sí ilé, kẹ́nikẹ́ni ọmọ ṣe dámọ̀ràn náà ló ṣòjóró. Mo fẹ́ nu àwọn pásítọ̀ wa ní ọ̀rọ̀. Those people call themselves the prophet. Ẹ rí i pé ìran prophet tún lọlẹ̀. Now, ọmọ Yorùbá, ẹ yé jẹ́ ká máa tanra wa mọ́. Sunday Igboho gbọ́dọ̀ wálé, Sunday Igboho gbọ́dọ̀ ṣe gbá, Sunday Igboho gbọ́dọ̀ ẹ rí i kó wálẹ̀ báyìí. Àwọn ò ríran pé inú ìyà ní Yorùbá wà. Àwọn ò ríran pé ohun tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yóò ṣẹlẹ̀. Ṣùgbọ́n tó bá gbọ́ pé Sunday Igboho ṣe kan ó ṣe gbá ngbà yẹn ni ìran máa bẹ̀rẹ̀. Lóríṣiríṣi ìran máa bẹ̀rẹ̀. Àwọn ìran, àwọn wòlíì èké, àwọn wòlíì caricature. That is why tí mo fi sọ wípé
kì í ṣe pé wọ́n ń tàn wá mọ́ àwa ló kù tá ń tara wa the majority of them tún tàn wá lánàá adáwó ọrẹ àbí bẹ́ẹ̀ kọ́ adá ìdá mẹ́wàá wọ́n wà lára àwọn tó sọ wípé ẹ máa gbàdúrà fún Nàìjíríà Ọlọ́run ò dẹ̀ fi wọn ẹja mú tọ Ọlọ́run kúrò nílé yìí torí Ọlọ́run ò mọ̀ wọ́n wọn ò dẹ̀ rí ìran pé ebi ó pa ìyà ń bọ̀ the only man prophet Adébáyọ̀ tó sọ a rí lára àwọn pásítọ̀ yìí tó jáde síta tó bẹ̀rẹ̀ sí kọ̀dẹ́mù máa yẹn àwọn pásítọ̀ wa tó sọ wípé Nàìjíríà sì máa dáa majority of them ti relocate lọ sí America Canada lọ sí London níbo lèmi àtẹ̀yìn fẹ́ relocate lọ I always say it kì í ṣe gbogbo wa la máa ní àǹfààní láti rìnrìn àjò lọ sí ìlú òyìnbó moreover tí ilé wa bá tutù tó dára dáadáa kí là ń wá kiri nílùú ẹ rí pé àwa là ń tanra wa àwọn pásọ̀ tó ṣe abracadabra adégororo rakabobobobo ṣé make I prophesize wọ́n rí bí Nàìjíríà ṣe dà lénìí ẹ tí ì gbọ́ pé àwọn kan tọ́nà bọ́ aṣọ Boko Haram múlẹ̀ tọ́nà 120 wọ́n ń parọ́ tàn yín ní they are coming to the Yoruba land àwọn tí ò dẹ̀ lè tí wọn ò lè bí ẹ̀ wọ́n ti mú ṣòkòtò wọn wọ́n ti máṣọ wọn ó ti di wọ̀ l'Amẹ́ríkà bí ṣòkòtò alágbẹ̀dẹ ayé ọmọ Yorùbá nígbàwó la fẹ́ jí a ti mọ̀nà akàn bẹ̀bẹ̀ ọ̀nà ni the majority of us know the road the way pé kò sí ọ̀nà kan kò sí àbùjá lọ́rùn ọ̀pẹ mọ́ fún ìran Yorùbá àǹfààní kan tá a ní náà ní ká ṣe kí ni ká kúrò nínú Nàìjíríà tí pásítọ̀ kan bá jáde tó bá ń sọ fún yín lẹ́ni wípé ẹ gbàdúrà fún Nàìjíríà ń tó máa jẹ ló ń wá ó tún fẹ́ gba owó lọ́wọ́ yín ni àná ní ọjọ́ bísínẹ́sì wọn àwọn ìránṣẹ́ Ọlọ́run tó tọ́ wà o ẹ máa rí wọn nípa ìṣe wọn la fi máa wọ̀n mọ̀ wọn nípa ọ̀rọ̀ wọn those pastors the prophet the bishop tẹ́pẹ́jọ ń gbàyẹ́ lọ́n tán ń gbàdúrà fún Tinubu dà lénìí majority of them ti sá kò nílùú òní mo fi máa ń sọ wípé wọ́n ń lo ayé yín láti fi tú ayé titi wọn ṣe wọ́n wá ń lo ayé titi wọn láti fi bà ayé titi yín jẹ́ ọmọ Yorùbá ẹja wake up ẹyẹ já tanra wa mọ́ ká ṣe kí ni ká wake up majority of them tán pariwo lẹ́jọ́ wọn náà ó máa ọmọ olódòdó ní ó máa ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta lọ sẹ́kọ̀ọ́ èèyàn kan mo dára ṣe bíi pé mi ò gbọ́ ó ní wọ́n sọ wípé wọ́n tún Nàìjíríà ẹ̀ wọ́n Tinubu ṣèkó ló bá ké pè mọ́lẹ̀ mo rí ṣíún kí ló dé tá à ń parọ́ tanra wa kí ló dé tá a mọ̀ náà tá a tún forí légbó it is me and you that can deliver ourselves àkókò dèrè tá a lè fi gbára wa kó nínú ìgbèkùn yìí àkókò rẹ̀ tèmi àtẹ̀yìn lè kọ ìyà yìí àkókò rẹ̀ tá a lè padà sí orísun yẹn a bottle of coke now èló náà ta 500 níjọ́ wo làwa mẹ̀kúnnù fẹ́ bọ́ la fẹ́ là lára àwọn ọmọ Yorùbá ló kàn ní ìjẹta eléyìí máa tún wá ga o eléyìí máa tún wá ṣe kíní kankan o òfin ìyàwó ní 6,000 kó lọ ra ta kó rọ sí ọbẹ̀ nígbà ọjọ́ kan náà wọ́n parí ẹ̀ mo ní kò jẹ́ jẹ́ bẹ́ẹ̀ ó ní tí wọ́n máa parọ́ ni mo ní ara èmi ló kàn nìyẹn ó bá bẹ́ẹ̀ pè mọ́lẹ̀ ó ní kò ní dábàrà èmi ló kàn àmọ̀nà we know the truth ṣùgbọ́n 20,000 tó fún yín lẹ́yìn lọ́wọ́ ń gbà yẹn lọ́hùn ṣé kò ti tán Yorùbá wake up tẹ́nìyàn kan bá sọ wípé yín fún yín pé tá a bá dá dúró ebi máa pa Yorùbá irọ́ lonítọ̀ ń pa èké lonítọ̀ ń ṣe ẹ padà ẹ̀yin àwọn tẹ́ ń pè lólóṣèlú di ànátó olóṣèlú di ọ̀jẹ̀lú ẹ padà lẹ́yìn wọn
àwọn bàbá wa ti ṣe rí ebi ò pa wọ́n jẹ àjẹyó láyé àwọn bàbá wa kò sí family planning wọ́n dẹ̀ ń bímọ jọ bí eku adá ni wọ́n dẹ̀ jẹ àjẹyó tí Yorùbá bá sì wà nínú Nàìjíríà we are deceiving ourselves gbogbo wa la mọ̀ majority of us ti mọ̀ pé Nàìjíríà ti kú gbogbo wa la mọ̀ it is better for us to wake up ká dìde fún ẹ̀tọ́ wa ọmọ Yorùbá ká dìde fún ẹ̀tọ́ wa àwọn tí ò tó wa gbà tán pariwo lé wa lórí àwọn tí ò jẹ́ nǹkan kan tán pera wọn ní mẹ́wàá bí àṣà bàbá mi kan ni alẹ́ ẹni tí ò lógún Ìbàdàn tí pera ní lógún lẹ́kọ̀ọ́ they are empty barrels ọmọ Yorùbá ẹ já dìde káyé tanra wa mọ́ the pastors wọ́n rí jẹ nínú mọ̀dàrú Nàìjíríà ni wọn ò fi sòdodo ọ̀rọ̀ mo ti pẹ́ tí mo ti ń sọ wípé tí pásítọ̀ kan bá sọ fún yín wípé you need deliverance bẹ́ẹ̀ ṣe deliverance 1 million lẹ́rẹ̀ 1 million wípé bẹ́ẹ̀ ṣe deliverance lẹ́rẹ̀ 2 million kò lè fún yín ní solution torí ilẹ̀ tá a wà yìí ó wà nínú àìsàn Nàìjíríà ilẹ̀ tá a wà yìí ó wà nínú àìsàn Nàìjíríà ọ̀ǹtí tílẹ̀ wa bá ti lè gba òmìnira tílẹ̀ wa bá ti lè kó nínú ìgbèkùn we don't need deliverance again deliverance mélòó làwọn tó wà ní àwọn ọmọ Amẹ́ríkà ń ṣe deliverance mélòó làwọn ọmọ Brazil ń ṣe làwọn ọmọ Canada ń ṣe dé London bẹ́ẹ̀ yẹ ṣe báwọn náà àwa tá à ń ṣe deliverance lójoojúmọ́ àwa náà ń jẹ bí ẹni jẹṣu àwa náà ń jẹ bí ẹni jẹṣu àwa náà ń jẹ bí ẹni jẹṣu. Let us wake up. Support the movie train. Kájọ jáde lẹ́ẹ̀kan kí gbogbo àgbáyé mọ̀ pé lóòótọ́ lódodo we the Yorùbás we are tired for the Nigerians. Ẹ mọ̀ mí ní kẹ́ jáde pẹ̀lú àwọn tó sọ wípé àwọn ti gba orílẹ̀-èdè wọn o. Wọ́n gba orílẹ̀-èdè wọn ò lọ́fíìsì o. Wọ́n gba orílẹ̀-èdè wọn àríjọba adélé o. Ó ṣe kò ṣe bí àwọn tó wà Nàìjíríà ṣe jẹ ọ̀jẹ̀lú jù bẹ́ẹ̀ lọ a sì ń rí wọn lójú títì tó máa lọ àó àríta dilation o ẹjá wake up o ojú ó ti yẹ kójú gbogbo wa ó là náà ká mẹni tó ń tàn wá ká mẹni tó yẹ ká tẹ̀lé bí ọ̀rọ̀ tí mo sọ bọ́dà mi ti ń gbà tí bí ọwọ́ program tí mo ṣe tí mo fi dá Wíkókó àti Gbẹ̀dú lóhùn àwọn ọ̀tá ọjọ́ ọ̀la Yorùbá bọ́dà mi tí mo lọ sọ pé inú kọ́tà ló ń bọ́ aṣọ ti tòun sí aṣọ ẹ̀wọ̀n aṣọ ikú tó gbé wọ̀ ọ́n lọ́rùn ó ní bàbá ó ní ó sọ fún mi lánàá ó ní Ọlọ́run ló ní kó má dárúkọ mi kó má dárúkọ òun fún mi mo ní bẹ́ẹ̀ dá mi ò ní gbà tó rí ti kó yíyan yẹn ṣùgbọ́n ó yẹ kójú yín ti là ó ní sà ojú ti là kọjá lílà lọ ó ní níbi tó ń wà tó ń jẹ́ coordinator lórí olóòótọ́ fún ọ tó ń bá túpọ̀ dúpọ̀ onítìrí ọ̀ dry nation ó yẹ kémi àtẹ̀yìn náà ti gbọ́n ẹ̀yin tó ṣì ń tàn ó yẹ kémi àtẹ̀yìn ti gbọ́n ká mọ̀ ẹni tó yẹ ká tẹ̀lé ká reorganize ourselves bí orin sẹ̀ni ká wá gbẹ̀bùrú yọ sáwọn ọlọ́tẹ̀ ẹni tọ́lọ́run ọba mìíràn ni bàbá Akíntóyè àtàwọn tó ń bá wọn ṣiṣẹ́ papọ̀ ẹni tọ́lọ́run ọba mi tó nígbà tọ́lọ́run ọba mi fa kọ́kọ́rọ́ Yorùbá lé bàbá Akíntóyè lọ́wọ́ bàbá Akíntóyè wá fàlẹ́ ọmọ ẹ̀ lọ́wọ́ tí ṣe Sunday Ìgbòho ẹ jẹ́ káwọn tó jáde tán pé àwọn ológun ọ̀fẹ́ ológun ojo kó jáde síta bí wọ́n máa lérò lẹ́yìn nítorí pé Ọlọ́run ò rán wọn ohun tẹ́nìyàn ò bá ní kò lè fi tọrẹ òun lè fi rí àwọn pásítọ̀ sí ẹ tí wọn ò sọ nínú ilé ìjọsìn wọn pé Nàìjíríà ti kú àwọn tó sọ nínú ilé ìjọsìn wọn pé kò sí tó jẹ́ Nàìjíríà mọ́ o wọn ò wọ́pọ̀ àwọn tí ò lè sọ torí pé ibẹ̀ náà ti ń jẹ wọ́n ní branch káàkiri gbogbo ilẹ̀ Yorùbá wọ́n ní branch káàkiri gbogbo ilẹ̀ Ìgbò wọ́n ní branch káàkiri gbogbo ilẹ̀ Fúlàní lọ́hùn wọ́n meye tí region kọ̀ọ̀kan fún wọn millions of naira tí region kọ̀ọ̀kan fún wọn àwọn ń fi ayé yín pa owó ẹ̀yin dẹ̀ ń jìyà lójoojúmọ́
òun náà fi ní pé tẹ́ ẹ bá ti sẹ̀ǹdẹ́ mẹ́wàá tẹ́ ẹ bá ti sẹ̀ǹdẹ́ mẹ́wàá ọ̀run àpáàtì dìlẹ̀ ń lọ. pásítọ̀ kan wà lẹ́kìtì bíbá yìí tèmi àti ẹ fi jà bàbá tó bí ọmọ ìyá tó bí ọmọ primary school ní to primary school to secondary school to secondary school from secondary school to university level tọmọ wá free tọmọ kàwé tó gboyè tán tọmọ jáde tán tó lọ sábò. ẹ má bínú o network ló ṣe mọ́nàmọ́ná o tọmọ wá kàwé tán first salary tó gbà tí pásítọ̀ wá ní ẹ̀tọ́ òun ni mo wá ní sà ẹ jẹ́ kó lọ kó owó yìí fún bàbá àti ìyá ẹ̀ kan súre fún kan ṣàdúrà fún un ó ní rárá o ó lé òun lòun kọ́kọ́ máa gbà tó bá gba èkejì tó bá gba dìsẹ́kọ̀ wọn kó lọ kó fún bàbá ẹ̀ àti ìyá ẹ̀ mo wá ní sà ó mà lè dọ́là kígà ẹ̀ má sọ pé òun ò wá ṣọ́ọ̀ṣì yìí mọ̀ ṣùgbọ́n kò mà lè kọ ìyá ẹ̀ kò lè kọ bàbá ẹ̀ lẹ̀ ó ní rárá tó bá jẹ́ pé ìwà ní under my authority àná mo náà sọ fún gẹ̀yẹ tó bá ti sẹ́ndì owó yẹ owó àkọ́gbà ẹ tó bá ti sẹ́ndì ẹ̀ ìyá àti bàbá ẹ̀ ìṣẹ̀dá àwọn ò ní súre fún ẹ láéláé lọ́mọ yẹn bá sẹ́ndì owó yẹ sí àwọn òbí ẹ̀ òní pásítọ̀ yẹn ló mú mi lọ́tà sí that is how they use us that is how they use us ẹ̀gá lajú that is why the majority of them tí wọn ò fi fẹ́ ká kúrò nínú Nàìjíríà torí wọ́n mọ̀ pé inú oko rọ̀fọ̀rọ̀fọ̀ ní Nàìjíríà tí wọ́n ti rí wa bùjẹ inú oko rọ̀fọ̀rọ̀fọ̀ ní Nàìjíríà tí wọ́n ti ní oore ọ̀fẹ́ àti bayé wa jẹ́. So ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi ẹ jẹ́ á tètè káyé tanra wa mọ́ ká kò nínú ìgbèkùn gbogbo wa láti rí Nàìjíríà bó ti ń lọ yìí ẹ má jẹ́ ó dìgbà tá a bá máa bẹ̀ sí gbókú ara wa lẹ́bàá títì Ọlọ́run ò ní jẹ́ ká rí. Èmi sọ fún èèyàn kan lánàá mo ní àìgbọ́ràn etí dídí ló sún wa débi tá a wà yìí wọ́n sọ àwọn olóore wa wọ́n fẹ́ sọ wọ́n dọ̀tá wa wọ́n láwọn ló fẹ́ dógun lẹ̀ mọ́ níta ló dógun jà wá ń sìn ṣé àwọn èèyàn wa tó dìde l'Amẹ́ríkà tó dìde ní London tó dìde ní Canada káàkiri gbogbo àgbáyé pé Yorùbá ẹja padà sórísun wa ṣé àwọn ló ń dógun jà wá ṣé ogun eléyìí tó ń jà wá ṣé kò jogun ìbọn lọ ọ̀pọ̀lọpọ̀ nínú wa ṣì ń bẹ̀rù àti kú Amẹ́ríkà tẹ̀ ń sá lọ àwọn kan kú kí Amẹ́ríkà kò tó dúró lójú kò tó ráyè gbogbo àwọn ìlú tẹ̀ ń sá lọ yẹn wọ́n là kọ́kọ́ kọjá àwọn kan fẹ̀mí wọn lélẹ̀ ẹ̀yin Yorùbá náà lẹ sọ wípé ojúbọ̀rọ̀ kò ṣeé gbọmọ lọ́wọ́ èkùrọ́ ẹ̀yin náà lẹ ti sọ pé títa ríro là ń kọlà nígbà tá a bá bu abẹ lọ́mọ lójú á fi gbé sí wá nígbà tẹ́ bá bà á tẹ́ fi nǹkan pátó jiná tá a dẹ wàá doge ká kúkú rọ́jú ká rọ́jú ká tètè ká jà fún un tó yẹ ká jà fún ẹ̀yin Yorùbá náà lẹ ti sọ wípé mi ò lè kú mi ò fẹ́ kú kò ní joyè ilé bàbá ẹ̀ torí pé àwọn sọ pé àbẹ́kú Fúlàní jẹ wá máyé bàbá mi Koiki International you are welcome ṣẹ̀rùbà wọn of Yorùbá land torí pé àfẹ́kú every company that belong to the Yorùbá son and daughter Fúlàní ń parun láyé ìgbà kan rí ọmọ Yorùbá ló ní cement láyé ìgbà kan rí ọmọ Yorùbá ló ní flower láyé ìgbà kan rí tá bá ń dárúkọ àwọn ìdọ́ṣà bíi Akínbọ̀wálé bíi Eleganza where are they today Fúlàní ti take over everything mọ́ wa lọ́wọ́ ẹ ti gbàgbé pé ẹni tó bá ń fúnni lóúnjẹ òun lọ̀gá ẹni. The agriculture belong to us wọ́n sì sí oko wa ẹni ọ̀lẹ làwọn tó wà nílé ó yẹ kó ti lọ dáko nígbà tó bá lọ sóko tí Fúlàní ò bá jẹ́ kó padà wálé ńkọ́ ṣé a ti gbàgbé broda wa Owólabí ni ṣé a ti gbàgbé Dr. Aborode ni inú oko wọn náà pa wọ́n sí. This is time for us láti yarí kádẹ dìde onímọ̀fí ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin kábíyèsí wa ẹ túbọ̀ máa ṣùgbà wa ẹ máa tì wá lẹ́yìn
àtẹ̀yìn àwọn ìjòyè tẹ́yìn náà ti mọ̀ wípé àkókò rẹ̀ fún ìran Yorùbá láti kó nínú ìgbèkùn tá a wà yìí. Táwọn kan bá jáde síta tó bá fẹ́ máa tẹnu àbùkù lù yín, èmi gẹ́gẹ́ bí ẹnìkan, I fear nobody. Máa tẹ̀sí lójú wòtòwòtò, máa wá díẹ̀ délé. Ìran Yorùbá ò gbọdọ̀ máa bá lọ báyìí. Olórin kan ní pé a ti gbádùn nílẹ̀ yìí, ìyẹn ti dìtàn. A ti gbádùn nílẹ̀ yìí rí, ó ti dìtàn lénìí. Yorùbá ti ṣogerí, ó ti dìtàn. Yorùbá ti ní kọ́pìnì sìmẹ́ǹtì nígbà kan rí, ó ti dìtàn. Kò wà láàyè mọ́. Gbogbo kọ́pìnì tí bàbá Awólọ́wọ̀ ní Dúrídì Awólọ́wọ̀ 1952 to 1957 tó dálẹ̀, Fúlàní ti pa gbogbo ẹ̀. Wọ́n ti pa eléyìí tí wọn ò lè pa, wọ́n ti gbà lọ́wọ́ wa. Airport tó wà ní Ìkẹjà yẹn, Nàìjíríà kọ́ ló kọ̀. Tinka Coconut port tó wà l'Ékòó, it did not belong to Nigeria. Abẹ́ ẹ̀gbọ́n mi bí? It did not belong to Nigeria. Àìmọye àwọn company bẹ́ẹ̀. Wọ́n yọwọ́ Yorùbá kúrò nínú okòòwò. Wọ́n wá hand over ilé one person. Control 250 million population. Ẹ̀yin bàbá wa dẹ̀ fi ń ṣayọ̀yọ̀. Wọ́n ní ó yẹ ká kúrò, àwa kan náà nínú. I pity you, the adults. Èmi máa ń sọ tipẹ́tipẹ́. Ohun tó mú kírò àwa ìjáde síta ni pé a ò fẹ́ kán jayé yín mọ́lú bí wọ́n ṣe jayé àwa mọ́lú. Nàìjíríà ti jayé àwa yìí. 60 tó bá wà from, let me call it from 45 upward. 45, okay. Let me say 40. Nàìjíríà ti jayé yín mọ́lú. Tó bá ń wáṣẹ́ lọ ń sìn. Nàìjíríà wọ́n gbọ́n. Wọ́n máa sọ fún yín pé age, wọ́n fún yín ní limit of age. Wọ́n lè ní 26. Ìwọ́dẹ̀ tí ó ti wọ 40. Nígbà ọdún kẹjọ rẹ̀ tó ti jáde iléèwé. Wọ́n wá ní pé experience. Ẹni tó fẹ́ gbà tí ó gbọ́dọ̀ ní experience 3 years. Ó dẹ̀ ṣiṣẹ́ kankan rí. Níbi tó ń ba ayé wa jẹ́ dé. Each billionaire in Nigeria today want to have a private university. Ẹ máa kàwé yẹn lọ. Ìgbà tẹ́ bá kàtà kò síṣẹ́. Ní Èkìtì state. Ó lè yẹ university tó wà ní Èkìtì state. Tabaka kéré àkàbí mẹ́jọ. Tí ò bá tẹ̀ tó bẹ̀, á fẹ́ tó bẹ̀. Mo lórí ọ̀fẹ́ lọ sí university kan, Èkìtì State University. Wọ́n gba àwọn student wọlé. Nígbà tí first chancellor wọ́n máa dárúkọ nọ́mbà ó ní 633 student. Gbogbo wọn pàtẹ́wọ́ wọn wéè. Èmi náà máa wọ pàtẹ́wọ́ máa wéè o. Ṣùgbọ́n èmi délé mo wo ọjọ́ ọ̀la pé tó bá yá náà àwọn eléyìí náà máa wà ní market. Nígbà tó bá sáàbù tó bá kàwé yẹn tán, wọ́n á tún padà sí market. Mo tún wo ọjọ́ ọ̀la pé nínú àwọn ọmọdé nígbà tó bá kàwé tán, a máa rẹ́ni tó wípa padà lọ kọ́tìlọ̀ nínú wọn. A máa rẹ́ni tó wípa padà máa kọ́ wẹ́dà. A dẹ̀ máa rẹ́ni tó jẹ́ pé ìdí yahoo ló máa parí ẹ̀ sí. That is why the majority of them don't want us to live. Torí Nigeria, business empire wọn ni. The lecturers. Wọ́n ṣe péjì ìwé méjì fún student. Bí àwọn méjì báyìí. Wọ́n máa tà fáwọn student ní 5,000 naira. Ó dẹ̀ ní àwọn student yẹ ó lọ sí bí 500. They use us to make money. Nigeria use the Yoruba to make money. That is why àwa kan dìde pé ẹgbẹ́ agbára wa. That is why àwa kan dìde wípé bàbá Awólọ́wọ̀ ti la ìran Yorùbá lójú. Adékúnlé Ajáṣe ti la àwọn Yorùbá lójú.
the Bola Ige, the Bisi Ọ̀nàbànjọ, the Jákàndé. Kò yẹ kí Yorùbá tún bára wọn nínú condition tá bára wa yìí ẹja get out. Ṣùgbọ́n àwọn tó ń fi tí wọ́n ti di managing director under the Nigeria government say no. And we agree with them. Àìmọye àwọn ọmọ wa mú gbà tí mo fẹ́ bẹ̀rẹ̀ ìrìnkèrindò mi tí mo ń bọ̀ mo rí àwọn bọ́ọ̀sì kan àwọn kí mi mo wá yà ọ̀dọ̀ wọn àwọn ọmọ eléyìí tó kéré jù ń bẹ ní eléyìí tó dàgbà jù ń bẹ ní going to 18 years wọ́n gbé laptop tira wá ẹni tante ìkan dó sínú wọn ó ní bàbá àsomọ́jú ni à ń tẹ́ ṣe yìí ò dá ó ní bàbá Nigeria government fún wa níṣẹ́ Nigeria government nígbà kan òbí tí ò bá lọ́mọ tó bá kàwé bígbà tí jẹ́ pé kò rí ilé ayé wa ni ní ilẹ̀ Yorùbá most especially the old Ondo state olẹ́bí ṣàṣà ìdílé kan lẹ máa bá ní old Ondo state till today tẹ́ ẹ bá professor ẹ bá doctor ẹ bá chartered accountant ẹ bá engineer wọ́n fi ìwé yẹn ṣe pèlè àwa ń gbà yẹn ni kí ló dé dé nítorí pé opportunity tán dà sí tá ń gbà yẹn nìyẹn wọ́n fi ìwé rọ̀ wá lọ́rùn iṣẹ́ dẹ̀ wà that is why bí bàbá Awólọ́wọ̀ bá ti rí pé àwọn ọmọ tó máa graduate ní bí ọdún bí méjì ń bọ̀ bóyá wọ́n lé ní 600 wọ́n á ti gbé company ńlẹ̀ ṣùgbọ́n àwọn tó ní wọ́n dá university ńlẹ̀ níra ẹ̀ kò dẹ̀ sí ilé iṣẹ́ kankan wọ́n wá hand over kọ́kọ́rọ́ ilé iṣẹ́ wọ́n hand over ilé Dangote lọ́wọ́ àwọn yẹlẹ́dẹ̀ sì ń tẹ̀lé lẹ́yìn bá a wí a máa kú bá a dẹ̀ wí a máa kú is better that ká sọ̀rọ̀ ṣe gbọ́ mi ẹ̀pẹ́ ní bàbá Èkìtì ó tó sọ ìjẹnẹ lọ ṣe ikú tó ti ń pa wá ẹ mọ̀ pé tọmọkùnrin bá wà ojúṣe tó yẹ kó ṣe tí ò bá lè ṣe ẹ mọ̀ kó ti dòkú ojúṣe tí ó bá yẹ kéèyàn ó ṣe tó bá lè ṣe òkú lónítọ̀hún so wọ́n fẹ́ sọ Yorùbá di dead people Bíbélì wípé ó ní àwọn kan wọ́n ti kú nígbà tán wà láàyè bí wọ́n ṣe fẹ́ sọ Yorùbá dà nìyẹn kí àwa ti di òkú nígbà tá wà láàyè kákà máa rìn gírí rángbọ̀n àwọn àgbààgbà kéye kò wá gbéra kán tẹ̀ jókòó pé these people are take over everything. Gumi tó jẹ́ agbẹnusọ fún àwọn apààyàn Abba Kyari ọlọ́pàá oníjìbìtì ó rìn ó yan falala the Sunday Igboho that said that don't kill my people anymore enough is enough lórí ilẹ̀ bàbá wa Nàìjíríà nìkan lọ mú tì àwọn àgbààgbà kan tó celebrate wọn tó pàtẹ́wọ́ àtàwọn ológun ojó gbogbo yín ẹ máa rìn lọ́gbẹ̀yìn ni Yorùbá ẹyẹ jẹ́ àtànra wa mọ́ orin yẹ kìí ṣe pé ẹyẹ máa tàn wá wọn ò tàn wá mọ́ torí àwọn tó ń tàn wá àti rí wọn pé irọ́ làwọn eléyìí pa ẹni tó bá sì ń tẹ̀lé Dúpẹ́ Onítìrí báyìí ó ń tan ara ẹ̀ ni kìí ṣe Dúpẹ́ Onítìrí ló ń tẹ̀lé ló ń tàn ẹni bá ti sọ wípé ìjọba Adélé ó ti dé mo tún gbé oníwèé kan wọ́n ní second coming of Adélé ẹni bá sì gbàgbọ́ nù yẹn kìí ṣe àwọn ló ń tàn onítàn gangan ló ń tan ara ẹ̀. Whoever that said that Nigeria will survive, Nigeria will rise again. Nigeria kọ́ ló ń tan onítàn ló ń tan ara ẹ̀. Anybody tó bá sọ pé the Jagaba we don't hate Jagabas. It's our fathers. It's a Yoruba man. But we know what is on the ground. Ẹni bá sọ pé Jagaba máa ṣe Nigeria máa tò. Nigeria kọ́ ló ń tan onítàn ló ń tan ara ẹ̀. Onítàn ló ń tan ara ẹ̀. Wọ́n yóò bá ní ojú tó máa bá ní kalẹ̀ wọ́n ní kì í tààrọ̀ ó ṣe pín. Ojú tó máa bá ní dalẹ̀ ni o kì í tààrọ̀ ó ṣe pín. Ẹyẹ jẹ́ àtànra wa mọ́. It is better that we work for our tomorrow. The energy we have, the knowledge, the wisdom, ká lò fún ilẹ̀ Yorùbá, not Nigeria again.
Nigeria ń kó wa lẹ́rú ni. The Yoruba will never achieve anything under the Nigeria anymore. Torí wọ́n ti rí wípé lójoojúmọ́ lọ́lọ́run fi ọgbọ́n ló fi peléke sínú ayé yín. That is why you see them. The refinery that Nigeria cannot build. Wọ́n ní Dangote kọ́ refinery. Ó kàn wá sórí ilẹ̀ Yorùbá ní ó dẹ̀ wo bí tó wù ú nínú agbami wa tó mú ó dẹ̀ kiri refinery bọ́ lẹ́ńbẹ̀. Because Nigeria belong to them. Nigeria belong to them. Na fi ṣe ohun tó wù wọ́n. Na fi lè wá gold ní ilẹ̀ Yorùbá tó máa jẹ́ ti Nigeria. Tó bá jẹ́ pé Adamawa Safara náà ti wà, it belong to them. Yorùbá ẹyẹ já tanra wa mọ́ kádìdì kájà fómìnira ara wa. Àkókò rèé. Àkókò yìí ò gbọdọ̀ fòwárú. Tí ìwọ náà bá gbọ́ ìpè jáde gẹ́gẹ́ bí ọmọ akin. Tẹ́nìyàn kan bá sọ pé ó máa kú. Ṣé dáhùn àwọn tó bá ń sá fún ikú yẹn gẹ́gẹ́ àwọn ló máa rí ikú ẹ̀. Àwọn tó bá dúró gẹ́gẹ́ Bíbélì wípé olódodo yóò láyà bí kìnìún. Olódodo máa láyà bí kìnìún. Òdodo tí Sunday Adéyẹmọ gbé dání ló fi láyà bí kìnìún. Òdodo tí bàbá Akíntóyè gbé dání ló fi láyà bí kìnìún. Àtàwọn bàbá mi. Today mo wà lórí program Koiki Media. Mo rí the sea. But we must do it. Yoruba belong to us. This is right time for us. Oníta máa kọ nílé ìwé ńgbà yẹlẹ òkú tó bá lè dogun kó dogun tó bá lè dìjà kí dìjà kí ló dé tá fi ń ṣe bí ọmọ ojo ní gbogbo ilẹ̀ Yorùbá tá máa kí oríkì wa wọn á kí ọmọ akin most especially with the Ondo, Èkìtì, the Ọ̀ṣun, the Ìjẹ̀ṣà, the Ìgbómìnà tó fi dé Ọ̀yọ́ ilé tó fi dé Ìbàdàn dé Ìjẹ̀bú ọmọ akin ní gbogbo wa. Ẹ má jẹ́ kí Fúlàní ó halẹ̀ mọ́ wa mọ́. Don't allow the Nigeria láti halẹ̀ mọ́ wa mọ́ again. Ẹ jẹ́ àgbàlẹ̀ wa. Let us stand up. Sir, ìbéèrè tí mo fẹ́ bi yín léèrè dé kí tó máa lọ. Nigeria le kokokoko báyìí. Àwa tán ń bí sóko, à ń pariwo. Àwa tó jẹ́ pé tí èèyàn bá mú, tá bá rí ẹ̀gẹ́, a lè ṣá ẹ̀gẹ́ ká kóná jọ ká sun ẹ̀gẹ́ jẹ. Tí ò dẹ̀ ní ṣe wá ní kankan. Torí àgbo gidi náà fi jó wá bàbá rọ̀gẹ̀dẹ̀ kájọ̀gẹ̀dẹ̀ à ń pariwo pé ìlú le sáà àwọn ọmọ tẹ́ ẹ bí 60 táwa bá wá lọ tán tá dàgbà tá lọ tán tí Fúlàní bá wá take over everything bó la yé àwọn ọmọ wa ṣe máa di lọ́jọ́ ọ̀la ẹ̀ ṣe jájọ́ rò yẹ tó bá gbà ká fẹ̀mí wa lélẹ̀ káwọn ọmọ wa bá lè rí ayé gbé. Àwọn forefathers America wọ́n fẹ̀mí wọn lélẹ̀ kí àwọn ọmọ wọn lè rí ayé gbé ni. Ṣé èmi àtẹ̀yin fẹ́ jayé àwọn ọmọ wa mọ́lú ni? You are above 40. Ó sì wà lọ́dọ̀ bàbá, ó sì wà ìyá ló sì ń raṣọ fún ẹ. Mo ń bọ́ ọmọ kan sọ̀rọ̀ láàárọ̀ ìpé ó ti yẹ kó má rí oní máa. Òun gan ò tí ì jẹun yó, mo ń sọ̀rọ̀ marriage. That is what they want to turn Yoruba to. Àwọn dẹ̀ ń bímọ bí eku ẹ̀dá lọ́hùn. Wọ́n reduce the population wa ń bí báyìí. So to be able to easy for them to capture us, àwọn increase the population wọn lọ́hùn. Yorùbá yé já tanra wa o. Ẹ yé já tanra wa. Béèyàn kan bá sọ fún yín pé ní tí Sunday Igboho ń ṣe pé kò dára ẹ rí onítọ̀hún gẹ́gẹ́ bí ọ̀tá ọjọ́ ọ̀la yín. Béèyàn kan bá rí yín pé ẹ má dá bàbá Akíntóyè lóhùn. Ó fẹ́ dógun lẹ́ni ẹ rí irú ẹni tọ̀hún gẹ́gẹ́ bí ọ̀tá ọjọ́ ọ̀la yín. Béèyàn kan bá sọ fún yín pé àwọn ọba tó sọ wípé ìyà tí Yorùbá jẹ ó tó gẹ́. Téèyàn kan bá jẹ́ sọ fún yín pé àwọn ọba kan tí ń dìde wọ́n fẹ́ kẹ́yìn àwọn aráàlú sí ìjọba wọn fẹ́ dógun lẹ̀ nílẹ̀ Yorùbá bíi David Amity bíi Olúgbẹ̀dú bíi Awíkoko ẹ rí wọn gẹ́gẹ́ bí ọ̀tá ọjọ́ ọ̀la yín. Kò ní í dáa kí bàbá ó jìyà kó tún gbélé di ọmọ ṣé gbọ́ mi kò ní í dáa káwọn ọmọ wa di ajíjogún ìyà. Ṣé ló yẹ kémi àtẹ̀yìn ó gbégbésẹ̀ wípé ìyà yìí gbẹ́dọ̀ torí wa dópẹ́? Ọlọ́run ò dá wa mọ́ṣí o. Ìran Yorùbá ẹni tó dá wa pé
kì í ṣe pé ó dá wa pé nìkan ó tún dá wa sórí ilẹ̀ tó dára ọ̀tọ̀ ní kéèyàn kó rẹ̀ wà kó fáìn kó wà lórí aṣálẹ̀ títí wà orí bẹ́ẹ̀ Ọlọ́run fi ẹwà ohun tó dára ó fi jí kí wa ó tún wá dá wa sórí ilẹ̀ tó dára ó tún wá fi ohun tá máa jẹ tá máa fi jẹ èèyàn ó fi sọ́jọ̀ sórí ilẹ̀ òun làwọn ọ̀tá ń gbà lọ́wọ́ wa yìí o òun làwọn ọ̀tá ń gbà. Where is Elephant Cement today? Ó ti rùn, it belong to the Yoruba man. Lot of companies táwọn ọmọ Yorùbá ti ń ṣiṣẹ́. Nigeria ti parun, they know what they're doing. Wọ́n fẹ́ àǹkọ̀pù ọmọ Yorùbá pápátá ká má lẹ́nu ọ̀rọ̀ mọ́ ni. The only solution ni ká tètè já kúrò ká gbára wa ká dára bọ́ aṣọ Nigeria yẹ fún wọn pé we release it to them, we did not belong. Meanwhile, we are not in Nigeria. We are not in Nigeria. Our forefathers, they are not in Nigeria. The Awolowo is not in Nigeria. Best supplicate Awolowo lè rí Nigeria ń bẹ. Àwọn bàbá wa tó ti bí before 1914, they are not in Nigeria. So it shows that our origin, we are not in Nigeria. Tó bá ń pariwo pé you are in Nigeria, it shows that you are ọmọ àlè. Bẹ́ẹ̀ dẹ̀ rí, a lè rí ọmọ àlè nínú ọmọlúàbí. We are not in Nigeria. Let us leave the Nigeria for them. Ká padà sí orísun wa tó ti sun rere fún wa tẹ́lẹ̀. Orísun wa tó ti sun adùn fún wa tẹ́lẹ̀. Orísun tó jẹ́ pé ní àárín 7 years to produce more than 70 companies. Standard one. Ìwé yóò sí bíbá ẹni tí ń bá lórí ọ̀fẹ́ lálẹ́ màá tún gbé jáde màá fi wọ̀nyí. Standard one. Láàrin ọdún méje lára ẹ̀ ní Oòduà Textile wà, Oòduà Investment, lára ẹ̀ ní National Bank wà, and so on. Lára ẹ̀ during the 1952 to 1957 ní Cocoa House jáde síta, the 426 building story in West Africa. Láàrin ọdún méje ni o. Orísun wa tó sun adùn ni o. Orísun wa tó sun adùn. Láàrin ẹni free education jáde síta. Nínú orísun yẹn ni free education jáde síta. Kí ló dé tí gbogbo ẹ̀ wá lé kókó mọ́ wa lénìí? Nítorí pé àwọn tá a darapọ̀ ní tá a darapọ̀ mọ́ èròǹgbà ọkàn wọn wọ́n rí wa pé kí ló dé tọ́lọ́run tó kọjú sí àwọn ará bíbá yìí ṣe wọ́n lóore, so wọ́n wá bẹ̀rẹ̀ sí dọ́gbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí láti gba ògo yẹn lọ́wọ́ wa. Kí lọ́nà tó lè gbà náà ní kápá wa ká sọ wá di aláìlágbára. This is time for us. Tógun bá ń jà àyàn téèyàn ò bá mọ̀ pé ogun jà òun ló lè fi pẹ́ nínú ogun. We the Yorùbá ojú wa ti là. Onímọ̀ fi sọ wípé wọn tàn wá mọ́ àwa ló kù tá à ń tanra wa. Tá a bá débi òdodo ọ̀rọ̀ ẹ jẹ́ ká bára wa sòdodo ọ̀rọ̀. Wọn ò tàn wá mọ́ àwa ló kù tá à ń tanra wa o. Mo sọ fún yín Kútọ́nù ilé tí mo lọ orí ló bá mi ṣe. Ọmọlúkà orí náà ló bá náà ṣe. Iye bí ẹyẹ kọ́ ni mò ń lọ from Ìdí Ìrókò tó Owódé Yewa tó bá ti kó lówódé Ìdí Ìrókò ló kàn. Àwọn security tó wà lọ́nà ń bẹ̀ tó máa kàn wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan ó lé ní 60. They are all Fulanis. Tẹ́ bá ní mo parọ́ ẹ lọ sí ẹran àwọn tó bá gbé lérí abẹ ẹ lọ bá wọn sìn. Tẹ́ bá ti rí pé this is a Yorùbá man wọ́n á béèrè lọ́wọ́ yín pé ibo lẹ ń lọ. Can you call the person? Call the person. Lára àwọn bọ́ọ̀sì tá a lọ́jọ́ pé sà I'm a Yorùbá man, so mi ò free láti rìn nínú Yorùbá kí n tẹ̀jú pé mo fẹ́ máa rìn káàkiri. Láfíà àpótọ́ ti check gbogbo inú mọ́tò tí wọ́n bá anything. Wọ́n fẹ́ àǹkọ̀pù wa, wọ́n fẹ́ kéèjì wa lórí ilẹ̀ wa, so ká má bàa ní ẹnu ọ̀rọ̀ kán lè máa ṣayé wa bó ṣe wù wọ́n. Àwa ló yẹ ká má gbà. Onímọ̀ fi sọ wípé wọn ò tàn wá mọ́ àwa ló kù tá à ń tanra wa ká dẹ̀ kó lóko ẹ̀ tan ara ẹni káyé tan ara wa mọ́.
ń ta lè fi yọ nìyẹn o. Títa ríro là ń kọ́lá. Ọmọ Yorùbá, òwe lẹṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹṣin òwe. Títa ríro là ń kọ́lá. Tó bá jiná tán ní dẹwà ní doge. Àwọn bàbá wa wípé ńlè wá kú, ńlè wá kú. Wọ́n ní kò ní róyè ilé bàbá ẹ̀ jẹ́. Àkókò tó fọmọ Yorùbá láti dira wa ká jáde kúrò nínú country called Nigeria. Àkókò rẹ̀. Ọlọ́run ti wà lẹ́yìn o. Wọ́n ti fẹ́ paná ìtẹ́lẹ̀, Ọlọ́run ni ò fún wọn pa o. Kẹ́ lè mọ̀ pé Ọlọ́run ti wà lẹ́yìn. Àwa ni ká wá gbé ìgbésẹ̀ láti lè bọ́ kó nínú ìgbèkùn. Yorùbá, ògo Yorùbá ò ní wọ mi lójú ayé mi. Orílẹ̀-èdè Yorùbá máa wá sí ìmúṣẹ. Ìwọ ńkọ́? Ó wà lọ́wọ́ mi, ó wà lọ́wọ́ ẹ. Bí bàbá Èkìtì ṣe rìn káàkiri, ìwọ náà lè lo ẹ̀bùn ẹ gẹ́gẹ́ bí Koiki ṣe sọ lénìí. Ẹ jẹ́ kí gbogbo wa ó dìde, not because of us. Mo sọ ńgbà kan, mo ní majority àwa tí irun wa ti funfun kì í ṣọjọ́ orí, ìyà àti ìṣẹ́ ni. Irun funfun tó bá jẹ́ ti ọjọ́ orí ni irun funfun fi jáde síta, á funfun tó wọ́n máa wù yín, á funfun tá máa wù yín tínú yín á máa dùn pé mo mà ti nínú funfun. Nígbà kan rí àwọn brother wa máa fi ń ṣe fashion ni. Wọ́n á máa fẹ́ tó bá jáde lórí, tó bá jẹ́ center ló ti jáde báyìí, wọ́n á dára fi center yẹn lẹ̀. Gbogbo ẹ̀yìn bíbẹ̀ wọ́n lè dá ẹ̀yẹ tíwájú yẹn wọ́n á wá filẹ̀. Wọ́n fi ń ṣe fashion ni tó máa dùn rí tó àwa tá àti nígbà yẹn á máa wù wá. Ṣùgbọ́n irun funfun tó bá jẹ́ pé ìyà àti ìṣẹ́ ló gbé jáde, ṣẹ́ni tó bá ti jáde síta báyìí orí ẹ̀ máa pọ́n ni. A máa pọ́n tó o bá tètè gẹ̀, tó bá máa tó bí ọjọ́ bí 5 lórí ẹ látòkè désàlẹ̀ àti pọ́n désàlẹ̀. Ìyà ni majority àwọn irun funfun tó wà lórí wa lénìí. Ìyà ni ló mú irun funfun di brown mọ́ èèyàn lórí. This is time for us. They are not more us. Population wọn bọ́ ṣe ń bímọ tó wọn kò tó wa. How many population Fulani? It is time for us to face them face to face. Bó bá jẹ́ àwọn àgbàlẹ̀ Yorùbá ló sọ pé Yorùbá ò ní lọ, ká kojú ìjà sí wọn. Ká kojú ìjà sí wọn. Bó bá jẹ́ gọ́wọ́n ni mo fi ń sọ. Tí gọ́vnà kan bá lóun fẹ́ ṣe mọ̀yànmọ̀yàn fún àwọn ọba ilẹ̀ Yorùbá ní ọwọ́ tá a wà yìí, irú gọ́vnà bẹ́ẹ̀ máa sùn kò ní jí. Kì í ṣe threatening o, we mean it. Tí ọba bá dìde pé ìyà tó ń jọmọ Yorùbá yìí ó tó, tàbí tí gọ́vnà kan bá sọ wípé enough is enough fún ìyà tó jọmọ Yorùbá yìí, káwọn house kan wá nítorí pé wọ́n gbá ọ̀dà lábùjá wọ́n fẹ́ yọ irú àwọn bẹ́ẹ̀ wọ́n á sùn wọn ò ní jí. This is time for us. We are all warriors. Ilé akínà ti bí gbogbo wa nílẹ̀ Yorùbá. We can't continue like this. Please, not every one of us will have opportunity to travel out. Ẹ má gbàgbé tó bá yá àwọn tó ní ibi tá à ń sá lọ yẹ, tán bá rí pé àti ń pọ̀ lọ́dọ̀ wọn, wọ́n á máa wọ́nà àti lé wa padà wálé. Tán bá wá lé wa padà wálé, ibo la wá fẹ́ dúró sí? Ẹ wá bọ́ sọ́wọ́ Fúlàní. Ọlọ́run ò ní ṣe tiwa ń yà. Àkókò fún wa ní láti lọ. God bless you.